èèyàn mi ẹ wò mọ́mí wa Wunmi Lawal wọ́n ránṣẹ́ sí gbogbo ọmọ Yorùbá pátápátá wọ́n ránṣẹ́ sí Tinubu wọ́n wá sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó jẹ́ wípé ẹnu wọn báyìí lẹ ti máa gbọ́ fúnra ara yín pé bẹ́ẹ̀ náà ni ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́ ohun tí wọ́n ṣàlàyé àti ohun tí wọ́n ránṣẹ́ sí àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́. Saturday the 14th òun ló ń pè ní Love Day, Valentine, I think it's Valentine, February 14 ni Valentine's Day, olólùfẹ́ day. Ẹ kí àwọn olólùfẹ́ yín tẹ́ bá wá fẹ́ràn Nàìjíríà o ẹ ganu tì wọ́n lẹ́nu. Èmi ò fẹ́ràn Nàìjíríà, ọmọ Yorùbá sì ni mí. A máa bọ́ tí bàbá Tinubu bá fẹ́ tó bá kọ̀ a máa bọ́. Ṣùgbọ́n mo ń bọ̀rọ̀ bọ̀ ẹ lógún ní Saturday February the 14th. Kí la fẹ́ ṣe? Yorùbá Global 1000. A fẹ́ sọ fún ibi tá bọ́rọ̀ dé pẹ̀lú àwọn United Nations ni, pẹ̀lú NATO ni, pẹ̀lú African Union ni, and the useless ECOWAS. ECOWAS is as useless as a tissue paper. Bàbá yín bàbá Tinubu àwọn ló ń ṣe ètò bàbá. So ní February 14 Saturday tó ń bọ̀ yìí ní aago 10 àárọ̀ Eastern Time, aago 4 ọ̀sán West African Time. Ẹ yọjú sí wa lórí àpèrè Yorùbá Global 1000 kẹ́ wá gbọ́ bó ṣe ń lọ ibi tá bọ́rọ̀ dé. Àwa aláṣàyà gbàǹgbà pé a máa gba àwọn èèyàn wa kó lọ́wọ́ agbésùmọ̀mí, àwọn apanimáyọ̀dà, àwọn ológìní òru, àwọn ajẹkẹ́nimáyò, ajẹmúnilọ́wọ́ dání. Yorùbá Global 1000. Ẹ wá gbọ́ o, a ti wọ ṣòkòtò kan náà pẹ̀lú gọ́fíńmẹ̀ntì Nàìjíríà. Kò bá jẹ́ bàbá ńlá Tinubu ní head of state. Kó Folúrẹ̀mí ikú ṣe bí àlá kó fi ṣe second in command. Kó gbé Kazeem Shettima lé lórí. Kó fa Nuru Ribadu dání. Kó mú Isam Pantami kó fi lẹ́yìn. Kó mú Matawalle kọjọ kórí burúkú wọn pọ̀. Ọlọ́run ò sọ pé lórí burúkú kọ́ ni wọ́n. Ó ní they will gather but not by me. Those that gather together because of us, àwọn ọmọ Yorùbá, Ọlọ́run ló máa kú fún wa ní o. Èmi kan ni mo sọ bẹ́ẹ̀. Ó wà nínú ìwé Isaiah chapter 54 verse 15. He will surely they will gather together, but not by me. Those that gather together because of you, they shall die for your sake. So gbogbo irọ́ ète mọ̀nàfìkì àlùmọ̀kọ́rọ́ yìí tí bàbá Tinubu bá mọ̀ kán máa lò ó a máa lọ. Wọ́n ní lílọ ló ń gbẹ̀yìn bọ̀ìbọ̀ì. Fúlàní máa lọ. Wọ́n á lọ resettlement tá a gbé kalẹ̀ fún United Nations. Èyí tá a gbé lọ bá Jens Stoltenberg of NATO, North Atlantic Treaty Organization. Wọ́n ti kà. Wọ́n á ti gbé lọ bá African Union lọ́dọ̀ Mahmoud Ali Yusuf ọmọ Djibouti àti rí kọ́pì. Honorable Antonio Guterres ó ti gba note verbal. Gbogbo èyí tẹ́ ẹ bá mọ̀ nípa note verbal ẹ lọ Google ẹ o. Ó lágbára a gbé nǹkan kalẹ̀ fún United Nations. Nígbà tá a gbọ́ èsì a tún gbé mi à ń sọ fún wọn pé wọ́n wà complicit
toró lórí burúkú àwọn náà wọn fẹ́ ká lọ o kì í ṣe páàmọ́ o látijọ́ tí Fúlàní ti ń pa wá ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ bá nírò rí ó yẹ kẹ́ mọ̀ pé Britain ò fẹ́ kẹ́ lọ o tí gbogbo yín bá ń kẹ́sẹ̀ òsì méjì tẹ́ ń lọ bá wọn tẹ́ ń lọ ṣègbádùn àwọn gangan lọ ta yín jù àwọn lọ́kọ̀bọ̀n kó tó di pé Boko Haram wọlé Britain kò ti sọ fún àwọn olórí burúkú ọmọ apanimáyọ̀dà tẹ́bọ̀n nìkan máa gbé kàn jẹ́ kẹ́yìn ọmọwé kàwé tán bá need anything from yín kàn gbébọn sí yín lórí ṣán gbé sí wa lórí ìsìn àbọ̀n gbé sí wa lórí wọ́n gbé sí wa lórí ọmọlúàbí wa gan fẹ́ kọ́ bá wa àti finá sí orí òrùlé sùn torí náà ní sátidé láago 10 àárọ̀ Eastern Standard Time àti aago 4 West African Time ẹ wá lísìn o ibi tá a bá dé torí pé kí ni a ti wọ ṣòkòkò kan náà pẹ̀lú Nigeria government tẹ́ ẹ bá mọ̀ wá ẹ wá gbọ́ ní sátidé ẹni tá a jẹ́ ẹ ti rójú ilé ẹ̀kan abẹ́ méjì èmi ló ń pè ní Dr. Wunmi Lawal ọmọ Ibrahim Adéyẹmí Àkànní Dísù tí ò bẹ̀rù èèyàn kankan àfẹlẹ́dùmarè ibi tó bá máa já sí kó já sí ilẹ̀kẹ̀ tí ò bá já sílé tí ò já síta ibì kan ló máa já sí ọ̀rọ̀ wa ibì kan ló máa já sí it will not be stagnated. mo fẹ́ fún ẹni lélẹ́yìn for free ni o allegedly ṣe ti gbọ́pọ́ ní bàbá yín bàbá Tinubu Gabon ló ti wá Gabon allegedly ni o mi ò tí confirm ẹ but mo ní kí n sensitize mindset yín pé ẹni tí gbogbo yín ń pariwo lé lórí bàbá yín ó wà dàbí ẹni pé Gabon ló ti ṣòṣì owó Nàìjíríà bàbá Tinubu ń claim o Alájà Abibat Mọ́gàjì Abibat àwọn náà sọ ọmọ wọn kan Abibat ìyá olórí burúkú tó sọ wọn dẹni àná ìyá yẹn ló gbé wickedness sí wọn lórí àyà o mo wá wo profile wọn ọmọ wọn lọ bá wọn ní 1950 bàbá Tinubu irọ́ ló máa pa yín ọmọ 1935 nìyí March 29th mo rí nínú Wikipedia ni àfi tẹ́ bá sọ pé Wikipedia orí wọn ti yí wọn kàn publish kó tó wọn ẹ ti 90 ẹ̀yin àtọ́básanjọ́ lẹ́gbẹ́ even though tó bá ń purọ́ pé wọn mọ èjì wọn ọmọ owó jí bọ̀tọ̀ wọn ọjọ́ tó bí wọn stupendous imbecile moronic idiot. wọ́n ní Gabon ní bàbá Tinubu ti wá mo ti ń sọ láti bí oṣù méjì pé bàbá Tinubu ẹ gbé picture bàbá yín àtorúkọ bàbá yín ibo ni bàbá yín ti ṣàn wá wọ́n ní Gabon ní bàbá yín ti wá ṣó rèpù ya yín ni àbí báwo tẹ́ fi wà ashamed láti gbórúkọ bàbá yín jáde ẹ ti ń gbọ́ tí mo ti ń sorúkọ bàbá mi fún yín ibi tí mo ti wá nísàlẹ̀ Èkó number 19 Alágbèjì street number 41 Orísun street nísàlẹ̀ Èkó ó súnmọ́lé ọba Èkó ẹ lọ béèrè bàbá mi tẹ bá tiẹ̀ béèrè bàbá mi ẹ béèrè bàbá mi wọ́n ṣàlàyé irú èèyàn tó jẹ́ fún mi. ẹ̀yin ọmọ Yorùbá ògidì ẹ lajú yín kẹ yára yín ní búrẹ́dì tó ń bá fún yín ní ọmọrogùn máa yá yín ní tèmi kẹ fi rori yín kẹ jí kó jí kéré yín jí. bàbá Tinubu ò give a crap bàbá Tinubu tẹ rò pé ó nífẹ̀ẹ́ yín bàbá Tinubu ló ń gba lobbyist àwọn agbódegbà àwọn speaker tó máa lọ bá convince persuade geres bàbá Donald Trump kó má wà mọ́ even though wọ́n ń pa wá everyday àdèlèjà nítorí pé kí ni
olórí burúkú Buhari ti gba gbogbo ìbọn lọ́wọ́ everybody ó tiẹ̀ kíìpù àwọn ọmọ Boko Haram bọ̀ bàbá Tinubu ò fẹ́ tó máa gbèjà yín ẹni tó máa pa yín. Bàbá Tinubu ó ní agreement pẹ̀lú lobbyist for 9 million a year. Ẹgbẹ́ calculator yín jáde kẹwo etí 9 million jẹ́ kò sómi ní Lagos tí bàbá Tinubu fi lé sí olóhùn lion of bodilon mo lè kùté bodilon nìyí ẹ wá ń du bí ejò tán gé nílùú bàbá Tinubu ẹ máa jẹ gbá o tó bá ń bí ni kàṣà ìbí ni àwọn alálẹ̀ àbí yín orí ilẹ̀ Yorùbá yẹn lẹ ti jí gbogbo owó tẹ́lẹ̀ ní tẹ àmásì akumuléètì gáádà kó tó dìgbà yẹn àmọ̀pọ̀gùn olóró náà lẹ́ ń gbé èyí náà ti mú díẹ̀ ń bẹ̀ àbí agbátẹgbé sílé náà bá yín mú ẹjọ́ ń ṣòṣì bí ìránṣẹ́ o ẹ wo àwọn ọmọ tẹ́lẹ̀ bí tẹ́ ń náwó wa lé lórí ẹ rò pé máa fònà àwọn ọmọ tálákà tẹ́ rò pé wọ́n ní sórí yẹn màá sọ fún yín ni pé inú ìgò dúdú òun ẹ̀kọ́ funfun ti ń jáde nínú ìkòkò dúdú ẹ̀kọ́ funfun máa jáde ẹ̀yin ará mi bàbá yín Gabọ́ọ̀nù allegedly lọ́nà ti wá o Gabọ́ọ̀nù abájọ wọ́n ti bọ́m gbogbo bridges bàbá Tinubu wá ń gba lọ́bíyìsì kan lọ́ba bá ẹ kọ́ máa bẹ Donald Trump kó bá wàá gbèjà yín pọ́nmọ̀ sí ìpayín tó ṣé 200 lọ́gbà ní Kwara tẹ́ ń pariwo wọ́n máa wọ Ọ̀yọ́ wọ́n máa wọ Oǹdó wọ́n máa wọ Èkìtì Fúlàní máa wá pa 5,000 yín bàbá Tinubu ò ní dìde èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ lọ kọ sílẹ̀ wọ́n fi 200 wọ́n fi ṣe test run fún yín ni wọ́n fẹ́ wo bẹ́ẹ̀ ṣe máa jàǹpátá sí wọ́n lè ti rí pé ẹ̀ jàǹpátá. Boko Haram or whatever they call themselves, these useless insurgents, don't pè ní bandit. Wọ́n lo euphemism fún àwọn apànìyàn. Wọ́n ń pe apànìyàn lólè. Wọ́n ń polè lọ́lọ́ṣà. Aláfọ̀ọ́ra. You refuse to call a spade a spade. Ẹ lọ kọ́lẹ̀ o. Ẹ lóbìnrin yìí ṣé kìí ṣe pé ó fi nǹkan sẹ́nu irọ́ ni. Tẹ́ bá wo the trajectory bí àwọn Fúlàní ṣe ń ṣe. Ẹ ti realize pé wọ́n ti study ẹ̀yin ọmọ Yorùbá ojo ló pọ̀ nù wa ojo bẹ̀rẹ̀ látọrí bàbá Tinubu yín gan ó lè mú yàn pa o ó lè dèyàn mọ́lẹ̀ o but kò lè fèsì Boko Haram torí ẹni ibi ẹni èṣù lòun náà ó láti wá gba lọ́bíyìsì kan lọ́ba bẹ́hùn bẹ́ bàbá Donald Trump ìyẹn wá dúró bẹ́ẹ̀ o abiagba tó gbé sílé Olúrẹ̀mí ikú ṣe bí àlà ó wá lóhun jáde òun sọ́pọ́ọ̀tì bí Donald Trump ṣe wá kó tuntun wá nígbà wo ló sọ yẹn ṣé níjọ́ kejì tí Donald Trump wá tó wá ṣe ohun tó ṣe ní December 25 òun wá jáde ní 26 òun kan sára sí Donald Trump àbí after thought òun àti ọkọ ẹ̀ wọ́n fẹ́ wà smart by half wọ́n dẹ̀ ti rò pé àwọn òpó níbi ìtàwọn làwọn bá dì ṣé nísìnyí ni Olúrẹ̀mí ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n ń pa Christian ṣé bí Christian ló pe rẹ̀ of the a pastor in the one of the biggest churches in Nigeria ìsìn ló ṣẹ̀ mọ̀ pé wọ́n ń pa Christian àwọn máa pa kan náà àwọn ọmọ yín tí wọn ò bá pa kan tó ń gbé kan tó ń ṣe kan léṣe ẹ̀ ní jì mò ń bá yín gbàdúrà ẹ̀ yípe yìí tẹ́ lajú yín sílẹ̀ tí ẹ̀ ń jẹ́ kó máa pa àwọn ọmọ ojúlówó ọmọ fún ìyá wọn àti bàbá wọn wọ́n láti pàkánù sí yín náà wọ́n láti gbé kanú ti yín wọ́n láti ṣèkan léṣe nínú ti yín náà kẹ́ lè wo bẹ́ ṣe dágara àwọn ọmọ tẹ́ rò pé wọn ò lénìyàn ó máa ṣẹlẹ̀ o ìgbà tó máa ṣẹlẹ̀ láàmú
tọ́hún bá dẹ̀ gbé wọn natural disaster happen ọlọ́run láti dá yín lẹ́jọ́ bàbá Tinubu ìyàwó yín wá tẹ́sẹ̀ òsì méjì ó lọ wọn ò jẹ́ orí Trump o wọn ò jẹ́ kó rí Trump meanwhile Trump ń bẹ̀bẹ̀ ó fẹ́ rí Burkina Faso Captain Ibrahim Traoré ìyẹn lòun ò fẹ́ rí ìyàwó yín ó ń bẹ̀bẹ̀ láti rí Trump even though Trump alákatakítí kan náà pẹ̀lú àwọn èèyàn yín ni ó fún ní ṣé commendation ni kí mo pè ní àbí recommendation ṣùgbọ́n ordinary show talk show host Perkins show ọlọ́run ní lo platform fún àgàbàgebè Perkins show ordinary radio show talk show host Mr. Perkins ó wá invite Chris Smith ìyẹn ń sọ rádaràda tẹ́ ń ṣe ń tẹ́ bá wí tán ẹni my wife is a pastor my grandmother was a pastor I might be a Muslim but I have pastor in my family hogwash ọ̀rọ̀ orí burúkú ẹni family kìrìsìtẹ́nì lẹ́njọ́ máa pa kìrìsìtẹ́nì ní mẹ́sàn-án mẹ́wàá ní Benue ní Plateau ẹjẹ́ ìsìlámù lẹ́njẹ́ kó máa pa àwọn Yorùbá tán láwọn ò fẹ́ ṣàríà ẹ wá ní kò sí genocide mo bá yín gbàdúrà wọn máa pa kan náà àwọn ọmọ yín àbí méjì tán bá pa wọ́n ẹ̀yin gan wa mọ̀ yí pé àwọn ọmọ tán pa ẹ̀jẹ̀ pupa ló wà nínú veins wọn ṣèyí Tinubu Olúrẹ̀mí Tinubu lọ wábì kan jókòó sí òní yìí ìwọ ń sọ fún Nàìjíríà pé wọ́n ètì àwọn leaders náà dà ọkọ tiẹ̀ gangan ṣe leader ní àbí apànìyàn ọkọ ẹ Adékúnlé olódò ọdẹ tó ti torí ẹ ti dàrú ní ẹ̀sẹ̀ wọn kan wọ́n ń gbárùkù tí ẹja support ọmọ wa ni ọmọ wa tó ń pa wá lójú ẹ̀ tí ó sàn kankan ọmọ olórí burúkú wo ni bàbá olórí burúkú wo tó ń dúró tó ń pa mẹ́wàá nínú ọmọ mẹ́ẹ̀ẹ́dógún tó wá lóhun bàbá olórí burúkú ni kóhun gan kó jẹ́ kó gbọ́ bẹ̀lẹ́hùn lọ́rùn kó kú dànù tó bá dọ̀run á mọ ikú tí àwọn ọmọ aláìlénìyàn tó ń fara gbà bàbá Tinubu orí kò mọ kò tọ́ ni yín o $9 million not 9,000 not 90,000 9 million lẹ́fín lọ bẹ̀bẹ̀ pé kọ́ máa wà kì í ṣe pé kọ́ máa wà pa yín o but kọ́ máa wà gbèjà yín kọ́ máa wà gba àwọn ọmọ yín sílẹ̀ lọ́wọ́ àwọn tó ń pa wọ́n àwọn ò ṣe lọ sí ọ̀dọ̀ àwọn Yíbò kan lọ dún àrà tó ń dánwò torí wọ́n ti rí wa tán wọ́n ti mọ̀ pé jó bàbá Tinubu wọ́n mọ̀ pé jó nìyín dẹ̀ ti compromise ẹ ti collude ẹ ti wà complicit wọ́n ti mọ̀ pé ẹ̀ní ṣe kankan táwọn bá pa 5 million yín ẹ̀yin bàbá olórí burúkú ẹni àná wọ́n ti ṣépè fún yín bàbá Tinubu táwọn bá sọ fún yín òun mo sọ fún yín èpè wà lórí yín wọ́n lọ́mọ Gabon ní yín kí lórúkọ bàbá ńlá bàbá yín mo sọ bẹ́ẹ̀ náà mo lójú tẹ gbé sójú agbárí yẹn kò ń ṣojú ọmọ Yorùbá ojú bí ojú àgámà lizard yẹn ojú wa kọ́ yẹn ẹ̀yin ò rójú tèmi ni tó jókòó tó farabalẹ̀ àbẹ́fẹ́ kí n gbójú àwọn brothers mi wá calm cute and debonair tẹ bá ráwọn ẹ̀gbọ́n mi ẹ mọ̀ pọ̀ ọmọ Yorùbá ògidì ni wọ́n sín gbọ́nlẹ̀ wọ́n ṣe wà loquacious precocious intelligent bẹ́ẹ̀ náà lọ handsome ẹ̀ẹ́dẹ̀ ti mìtì kan nù wọn ti mìtì kan nù wọn nínú gbogbo rádaràda political grandstand tí gbogbo yín ṣe bàbá you are ugly ojú Gabon tó lẹ gbé sórí agbárí yẹn ìjọ kan mi ò tí ì stop o I'm still doing research
ibi tí ìyá yín ti ṣàn wá ibi tí bàbá yín ti ṣánpọ́n wọn rí tẹ́ fi dé Nàìjíríà tẹ́ wá ń pe Àbíbàtì Mọ́gàjì ní yàláyà yín tẹ́ ẹ̀ lè gbé bàbá ńlá bàbá yín jáde ọmọ àlè nìyí. I dare you bàbá Tinubu kẹ́ ẹ gbé bàbá yín jáde kẹ́ ẹ forúkọ bàbá yín sí ìgbà tó bí bàbá yín àti ìgbà tí bàbá yín jáde láyé ọmọ àlè nìyí bàbá Tinubu pure authentic 100% bastard. Ẹ wá láti Gabon ẹ wá ń pa wá lórílẹ̀-èdè Nàìjíríà allegedly Ọlọ́run máa rán kú burúkú sí yín ìyẹn ní àná rádaràda wọn á lẹ agbára kílẹ̀ ní ọ̀lẹ́ níyẹn jọ ẹ lágbára ẹ lè mú màtàwálè láti jọ yìí ẹ lágbára wọn bí yàrá ìyá yín re kẹ àrẹ́sì Gúnmi ń wọlé ó ń wòde pẹ̀lú agbésùnmọ̀mí wọn bí yàrá ìyá yín re kẹ lọ visit àwọn terrorist yẹn pé kí ló dé kẹ kó àwọn àmì yín dání kẹ lọ fèsì wọn bọ̀ Gúnmi ń lọ ó ń bọ̀ wọn bí pọ̀nrín yín re kẹ àrẹ́sì Gúnmi ṣótàn yín ṣótàn bí òtàn yọkọlú kò wá tọ́nà Gúnmi ló ń léde yẹn bàbá Tinubu ó ń pàṣẹ fún yín ẹ̀ ń ṣe ẹ̀yin rudderless bastard. Gúnmi rán yín lọ sí Turkey wọ́n sọ yín di goat ẹ rò pé Turkey lọ bá ayé náà wọ́n gbélé yín lọ́wọ́ rabọ̀rabọ̀ Turkey tẹ lọ òun ló ṣẹlẹ̀ ní Kwara yẹn o wọ́n fún yín ní ṣé 5.5 billion lọ́nà kó lé yín lọ́wọ́ owó àwọn ẹ̀mí ṣẹ́ni wọ́n ti ń gba ẹ̀mí lọ́wọ́ yín wọ́n ti gba 200 tọ́n bá tún kó sẹ́kìtì Oǹdó Ọ̀yọ́ wọ́n tún gba 500 lives blood mùsùlùmí wọ́n mú ẹ̀jẹ̀ ó mú ẹ̀jẹ̀ ó máa tó mu tiyín Ọlọ́run bá yín ṣe bí púpọ̀ Fọláṣadé yín wà ń bẹ̀ Ṣèyí yín wà ń bẹ̀ Zainab yín wà ń bẹ̀ Ọláyínká yín wà ń bẹ̀ Ọlọ́run á gbé wọn tà á tà wọn fún Fúlàní kẹ́yìn náà wo bó ṣe rí ẹ̀yin bàbá rádaràda rédèrèdè jàtijàti ẹ̀yin ará mi ọmọ ìyá mi mo ti ń sọ fún yín pé tẹ́ bá ganu ti Fúlàní wọ́n pa dóńbì sílì sí lára èyí kan ni mo ti ń sọ fún yín pé àbá àtàn ṣùgbọ́n ẹ fẹ́ tán pẹ̀lú Fúlàní báyìí túláàsì ṣe ti gbọ́ nǹkan tí Zulum wí Zulum ní àwọn 170 200 tán pa ní Kwara destiny wọn nìyẹn torí àwọn mùsùlùmí àwọn accept pé tí kú bá débẹ̀ yẹn Ọlọ́run tí ló bó ṣe máa kú nìyẹn in a civilized society àwọn kan ń pa èèyàn àwọn olórí burúkú kan wọ́n sọ pé destiny wọn ni pé kan pa wọ́n bẹ́ẹ̀ kí ló yẹ tí òmù méjì mẹ́ta tiẹ̀ jáde náà kan bá pa àwọn tẹ fẹ́ bá gbé nìyẹn ẹ̀yin multi-billionaire ẹ̀yin senators ní Nàìjíríà tẹjọ́ ọmọ Yorùbá ẹ̀yin representatives ní Nàìjíríà tẹjọ́ ọmọ Yorùbá ẹ̀yin governor Yorùbá ṣe lórí burúkú tẹ gbé dání Zulum a governor of a state ní Nàìjíríà ń sọ pé destiny ni àwọn èèyàn ní pé kọ́ slọ́tà wọn kan pa wọn kan gé wọn lọ́rùn wọn ò ṣùtì wọn o wọ́n fi àdá bẹ́ orí wọn sọnù wọ́n wá kó àwọn ìyàwó wọn àtọmọ wọn kó lọ́nú igbó why because àwọn tó tún máa produce a new set of Boko Haram insurgency fún wa nìyẹn tó mọ̀ wá pa yín ṣùgbọ́n by then wọ́n ti pa ẹyọkan àbí méjì inú tẹ̀yìn náà ẹ̀ mọ̀ nǹkan tẹ̀ máa ṣe torí orí right now orí yín ò pé Fúlàní ti forí yín gbálẹ̀ ẹ ti jẹ màálù Fúlàní wọ́n ti kó cerebrum yín lọ cortex yín ti die ó ti wà disabled medulla oblongata yín kò connect mọ́ ẹ wá ń ṣòṣì bí ẹran aṣẹ́wó ọ̀gẹ̀dẹ̀ yín ń bàjẹ́ ó ń rùn ó ti rà ó ń ṣìdín
ẹ ló ń pọ́n ẹ jẹ́ bàbá ńláyà wọn kò sí bẹ́ẹ̀ ṣe lè ní ẹni agbára tó ọlọ́run ti pín nàìjíríà sẹ́ ó dá mi lójú pé tí ọlọ́run bá lè mú Israeli kò lábẹ́ Egypt after 430 years ọlọ́run gba Israeli lọ́wọ́ Íjíbítì after 430 years àwọn òtẹ́ tí ṣe 115 pẹ̀lú Fúlàní olórí burúkú wọn yìí o so kí wá ló fún yín ní temerity pé àní jáde kí ló fún yín ní the audacity pé Fúlàní máa rúlù wa lọ títí láì irọ́ lẹ pa a máa ti já ìwé ọlọ́fẹ́ gbéra a ti pariwo sí gbogbo àgbáyé ọmọlúwàbí wa ọ̀mùmú wa don't do we are nice we are sophisticated we are cultured we are cool we are civilized a gbé sẹ́gbẹ̀ẹ́ kan a wọ ṣòkòtò rough ṣòkòtò kan náà pẹ̀lú yín a máa bá yín fà ní till the last drop of your blood tẹ́bẹ̀rù pa máa sá fún yín irọ́ ni o we fight wisely and strategically and intelligently àwọn ń ṣe mujẹmujẹ a máa strategize tá a bá strategize ẹ mọ̀ pé yes àti wọ ṣòkòtò kan náà pẹ̀lú yín ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní dẹ̀ ní give up ń tẹ́ máa fi wọ̀nyí pé yes àwọn ọmọ Yorùbá kan wà tọ́lọ́run ti ṣe wá ní head and not tail we are up and we are not down we will not give up we will not turn back we will not surrender. OBJ bàbá olórí burúkú àgbà òṣì àgbà ìkà wọ́n ti ní last drop àwọn làwọn máa fi defend Nigeria èmi náà wá sọ fún wọn pé last drop wọn orí Nigeria ló máa kú lé lórí wọ́n máa kú síbẹ̀ ni àwádẹ máa lọ bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ ọmọ àlè ọmọ òye jẹ́kù ẹ̀ ẹ fi ẹ̀jẹ̀ yín kẹfí sílẹ̀ kẹfí dájọ́ kẹfí sacrifice orí Nigeria náà lè máa kú sí tá a bá dé ilẹ̀ lérí àní rí yín ẹ lọ wẹ̀ nínú ẹ̀jẹ̀ kẹgbẹ́ kìnnìún kẹ́dí kìnnìún àwa náà di oyin àtayín pa ni ẹgbọ́n tí mo sọ fún yín àtayín pa ẹ ti rúgí oyin ọkọ ẹni tó máa bá yín sọ̀kalẹ̀ àtẹ̀tí jọ̀wọ́ ṣòkòtò kan náà pẹ̀lú yín èmi ò sọ pé ẹ̀ lágbára o màá wá sọ fún yín pé alágídí òun lọ̀gá alágbára ẹ ní power ẹ̀ lọ́tọ́rìtì ẹ dẹ̀ ní power náà ẹ̀ ń ṣí lónìí tẹ́ bá mọ àwọn tó ní power wọ́n ṣe ń lo power ẹ rí pé ẹ ti ṣiṣẹ́ ẹ ti ṣìnà power lẹ́yìn ní power tẹ́ ẹ lè fèsì Fúlàní tẹ́ ẹ lè change constitution lórí burúkú tó gbé kalẹ̀ fún yín tẹ́ bá ní power plus authority ẹ ti fa constitution yá nkí tí Fúlàní bá fẹ́ ṣe to go ahead and change it wọn ò pípọ̀n rí yín lé ọmọ àlè ọmọ Joseph Oyèkútẹ́kù ọmọ àlè ní. alias Bọ́lá Ahmed Tinubu wọ́n ti lọ́mọ Gabon ní bàbá yín ẹ lọ gbórúkọ bàbá yín jáde kẹ́tí ẹ̀ wò ṣé French ni mo ní Gabon àbí ṣàlẹ̀ kí lorúkọ bàbá yín ẹni tó bá ti rójú yín á ti mọ̀ pé kì í ṣọmọ Yorùbá tẹnujú kalẹ̀ bí ojú agama lizard that is not the way Yorùbá eyes ojú wa calm ó cool ó handsome ẹ̀ ń wò bí ojú apànìyàn ni. mo ń sọ fún yín pé ẹ̀yin pẹ̀lú àwọn ọmọ Fúlàní yìí ibì kan náà kọ́ lẹ́ ti ṣíwá o gọ́vnọ̀ Zamfara orí nǹkan tó máa fi owó ṣe ó fẹ́ fi 1 billion
lọ́kọ́ what cemetery 1 billion lọ́kọ́ cemetery kò lóun máa kọ́ ranch kò lóun máa kọ́ schools kò lóun máa gba teachers labroad kan wá báwọn design Montessori oríṣiríṣi school fáwọn 15 million alimajiri tó lórí burúkú wọn kó sílẹ̀ àwọn ọmọ Boko Haram ló ń rẹ́sì o wọ́n wá distribute wọn káàkiri àgbáyé wọ́n ń ṣorí burúkú wọn láwọn ń ṣọdún iléyá lè rí ọmọ Yorùbá gbogbo tó máa forí ẹ̀rọ bọ́mọ ìṣe máa mú first class tó máa ní first degree second degree law degree engineering Fúlàní ò kíá káwọn wọn máa sun títì kó máa tọrọ báárà ṣáwọn tẹ fẹ́ bá gbé nìyẹn àwọn demented decadent disgusting elements ṣáwọn tí ẹ fẹ́ káwọn ọmọ yín dàgbà pẹ̀lú nìyẹn àwọn ọmọ tó sọ Jack Robinson wọ́n ti fọ̀bẹ́yọ wọ́n ti górí àwọn ọmọ yín bọ́lẹ̀ adẹ̀ ń sọ fáwọn bàbá òṣì àwọn olórí burúkú tó ń gborí dada sí gbọ́dọ̀ ayé àwọn apanimáyọ̀dà pé ẹ jẹ́ ká lọ sóríire tí Ọlọ́run pè wá olóríire ni wá Amẹ́ríkà tí mo wà ẹ má jẹ́ n sọ fún yín so many things tó wà available fún even foreigners 128 sí Nàìjíríà fún àfi tí bàbá yín bá rówó jí tó di gọ́vnà tí bàbá yín rówó jí tó di sínétọ̀ àwọn sínétọ̀ tó ń lè fìdí ìgò kọ sẹ́ńtẹ́ǹsì àwọn tó ń yí school start result bàbá Tinubu gan tẹ́ pẹ̀lú olórí yín àti primary àti secondary àti university gbogbo ẹ̀ ló ṣorí pọ́n àwọn leaders tẹ́fẹ́ máa tẹ̀lé nìyẹn leaders without integrity or dignity uncultured gbogbo mọ́ọ̀lù ẹni bàbá Tinubu ló ti gbẹ́dẹ́lé lọ́wọ́ ló sọ wọ́n di mílíọ̀nù ọ̀sán gangan àwọn wèrè tó ń bá wọn ẹ jẹ́ ń pè wọ́n lórúkọ tó jẹ́ àwọn assassin bàbá Tinubu tó ń dára fún bàbá Tinubu tí bàbá Tinubu bó ṣe dislike mi tó tí ń bá wọ Nàìjíríà mi ò ní pọ́sẹ̀ kan tó ní kọ́ lọ pa mí bẹ́ẹ̀ ni mo sọ bàbá Tinubu would that not be what you do tẹ́yìn ò bá tiẹ̀ fẹ́ ṣe olórí burúkú àbí ẹgbẹ́tẹ́gbẹ́ sílé á ní ẹ lọ silence obìnrin yẹn ṣebí tí ò bá sí pé ojú gbangba wálé àní ó fẹ́ fọ́ gọ́vùnà Adeleke létí ni ọmọ alátatẹgbé sílé bàbá ẹlẹ́ran bàbá mọ́ọ̀lùwẹ̀ ó fẹ́ gbá a governor sitting governor elected governor létí ni ọmọ àlè Olúrẹ̀mí ikú ṣe bí àlà ọmọ àlè ni ẹ́ thank God ó kì í ṣọmọ Yorùbá bá gẹ́nẹ́bodè nìwọ̀n náà ti ṣorí burúkú wá kí wọ́n pẹ̀lú ológógórí ọkọ ẹ kẹtó meet ẹ ń ṣòṣì bí ẹranṣẹ́ o ẹ máa jẹ bàbá láàyè mi méjèèjì ṣé mo lọ sí Amẹ́ríkà kí lórí mú bọ̀ ordinary Perkins show wọn ò jẹ́ kó lo platform yẹn láti wá sọ bàdà dash gbogbo ṣẹ̀nánìgà lórí burúkú tẹ̀ ń ṣe wọn ò gbà ẹ́ láàyè as a first lady ìwọ rí Michelle Obama kó lóun fẹ́ lọ́ọ́bì kan gbogbo ayé máa rẹ́dì láti gbọ́ ohun tó fẹ́ sọ kò sẹ́ni tó fẹ́ gbọ́ nǹkan tó fẹ́ sọ olórí burúkú amukumẹ́kọ̀ wọ́n ń pè Michelle Obama kó lọ kọ ìwé fáwọn $65 million kí ló lórí burúkú ẹ̀ ní tó fẹ́ sọ fún wa tó fẹ́ dùn mọ́ wa létí ẹ lúzà ìwà àtọkọ ẹ lúzà sí nìyí ẹ lè páàkì gbogbo owó Nàìjíríà jọ ẹ lè níyì ẹgbọ́n tí wọ́n sọ fún yín kán páàkì gbogbo owó Central Bank fẹ́yìn méjèèjì kò sí ìyà tí ẹ̀yẹ nínú ayé yín tẹ́yìn méjèèjì bá kú lẹ́nu ìpè la máa fún yín ẹgbọ́n nǹkan tí wọ́n sọ fún yín kò sẹ́ni tó máa yìn ṣé Donald Trump so òròpó ti ní worldwide recognition ta ni o mọ̀ pé anything tó bá mu Donald Trump ló ń sọ tó bá di lọ́la abúyá láyà ẹ̀ Donald Trump tó ní asset lọ́kọ̀ ẹ̀ fóun why torí pé ó mọ̀ pé àwọn ní secret ẹ̀ lọ́wọ́ ẹ̀yin olórí burúkú olóbùṣọ́ ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ṣe gbọ́n tí Zulum wí ó ní destiny nìyí
òun náà ṣe pa 170 people ní Kwara so tó bá pa 500 lọ́sùn náà á ní destiny yín ni àwọn mùsùlùmí nǹkan táwọn believe nìyẹn tó bá pa yín tó gorí yín bọ́lẹ̀ destiny yín nìyẹn tó bá rape àwọn ọmọ yín destiny yín nìyẹn tó bá pa àwọn bàbá yín sínú oko destiny yín nìyẹn àwọn tẹ́ fẹ́ bá gbé nìyẹn ṣáwọn tẹ́ fẹ́ bá gbé nìyẹn àwọn Adébáyọ̀ Ṣítì ọmọ àlè ọmọ Yorùbá tó ní tóun bá jẹ gọ́vnà lọ́yọ̀ọ́ òun máa gbé ṣàríà wọlé ẹ máa gbé wọlé o nítorí mo mọ̀ pé ọmọ àlè mí inú yín á máa dùn ẹ máa vóòtù fún tó bá wọlé bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run wọ́n máa ṣe mistake wọ́n máa ń fi ṣàríà pa kan náà àwọn ẹbí ṣé ẹ lọ́mọ tó béèrè lọ́wọ́ ẹ̀ níjọ́sí Ọlọ́run kò fọ̀run kẹ́ Bíọ́lá lórúkọ ẹ̀ ǹjẹ́ genocide wà ó ní no there's nothing like genocide in Nigeria òun ò rò pé genocide wà o nígbà tán dé chọ́ọ̀chì tán ti lọ réèdì wọn ó pẹ̀lú àwọn tán pa o so ẹ̀yin tẹ́ ń jókòó sórí fẹ́ǹsì tẹ́ ní Nàìjíríà lẹ́sìn fẹ́ jókòó sí kán má pín kán má yà sọ́tọ̀ àwọn ọmọ Yorùbá yọ alákìtìyàn ni wọ́n oníwàhálà ni wọ́n wọn ò ní gbẹ́ni wọn dákẹ́ kán máa bọ̀ Nàìjíríà mo wá sí Nàìjíríà o ọdún 11 ni mo ṣe ní First Bank 15,000 ní pension mi 15,000 compared to 1.767 naira l'Amẹ́ríkà tí mo ń gba as pension tí mi lè ṣọdún mẹ́jọ fún iṣẹ́ ọdún 11 ni mo lò Nàìjíríà 15,000 which is equivalent to $10 mo wá ń gba 1.767 million naira ìyẹn fún pension ni o kò tó owó òpápánu èlé lówó òpápánu tó ń fún mi about 450,000 lóṣooṣù as a matter of fact Saturday tí a máa mú yìí another 415,000 naira tó máa wà káǹtì mi kí wọ́n fi báàgì oúnjẹ ni mo gbé sílẹ̀ tí mo fẹ́ fún yàn tí mi rẹ ni tí máa fún tí máa fẹ́ lé ìyá lóhun tí lóúnjẹ eléyìí gbogbo freezer mi àti fridge mi ló kún tí ò ṣe tì I am retired in 2-3 months I will be 70 ohun tí mo ń gbádùn ní Amẹ́ríkà yes kì í ṣe lé bàbá mi tí ìlú mi bá fún mi ní 1/3 màá ti sáko mi ti pẹ́ torí ó lonely Ọlọ́run ló ní kí n lọ́mọ àtàwọn grandchildren tí mo lọ volunteer láti máa lọ teach káàkiri is lonely mi ever lonely in Nigeria mi mọ nǹkan tó ń jẹ́ loneliness torí pé kí ni bí bàbá mi ṣe bímọ púpọ̀ lẹ́bí pọ̀ fún mi lọ́rẹ́ wà l'Amẹ́ríkà ká lọ́rẹ́ àwọn tó bá rí ní church àti ibi iṣẹ́ náà lọ́rẹ́ ṣáwọn wèrè tẹ fẹ́ jókòó tì lọ́rùn nìyẹn àwọn tẹ máa lẹ́ bínú tó máa fọ̀ bẹ́yọ tó máa gbórí yín bọ́lẹ̀ àwọn tó máa bọ́kọ yín jà tó máa gé kọ́lọ́bọ̀ sí ẹ̀ tó máa gbé sórí TikTok tó máa gbé orí ọkọ àbí ọmọ yín tó máa gbé sínú igi tó máa ya picture ẹ̀ ní TikTok àwọn tẹ fẹ́ bá gbé nìyẹn àwọn tẹ fẹ́ bá lòlú nìyẹn ẹ jẹ́ bá bọ́láyà tẹ́ bá decide pé ká lọ tẹ́ bá dìde kẹ́ fi wọ̀ kọ̀kọ̀ ṣàdá kẹ́ jẹ́ ká sọwọ́pọ̀ ká gbára wa kalẹ̀ lọ́wọ́ àwọn beasts of no gender yìí àwọn monsters ẹ jẹ́ bá bọ́láyà àwọn olórí yín tán fẹ́ lọ tán fún yín ní 5,000 tọ́mọ wọn fi mu ice cream kọ́ ní kẹ́yìn gba 5,000 fọ́dún mẹ́rin ìyàlẹ́ fẹ́ fi jẹra yín o àwọn alálẹ̀gùn ò ní support yín tẹ́ bá jókòó ti àwọn olórí burúkú yìí èmi ò ní purọ́ fún yín o torí pé mo nífẹ̀ẹ́ ọmọ Yorùbá ni ó yẹ kí n gbẹ́nu mi dákẹ́ kí n máa travel bí ṣe fẹ́ ọmọ mi wà ń bí àwọn ọmọ mi wà ń bí ṣíkènù ṣùgbọ́n màá wá dákẹ́ nígbà tí mo lẹ́bí tí mo ní ìran ní orí ilẹ̀ Yorùbá mi ò lè dákẹ́ so ẹ má rò pé bẹ́yà mo ń wá validation mo fẹ́ popular I don't need the popularity I don't even want it I don't want any position tá a bá gba Yorùbá gan màá wà náà wọn tó máa jókòó tó máa sọ pé bàbá dansaki ẹ I don't need any position I know who I am
I am satisfied with God called me. Èmi Ọlọ́run pè ní Epsiba. Epsiba. Ṣé mo tó ń jẹ́ bẹ́ẹ̀? My pleasure, my delight is in her, to favour her and to restore her. Ntọ́lọ́run pè mí nìyẹn. Owó ti ju gbogbo 50 million tí bàbá Tinubu fún yín lọ, because Ọlọ́run fún ara ẹ̀ ló fún mi lórúkọ. Ọlọ́run fún ara ẹ̀ ló pè mí ní Epsiba. My delight, my pleasure is with her, to favour her and to restore her. Ó ju gbogbo táyé fẹ́ fún mi lọ. Orúkọ yẹn tọ́lọ́run pè mí is worth more than all the money in Fort Knox of the United States of America. So bàbá Tinubu ẹ máa bribe àwọn sàngbé tó wèrè tó ń jáde tó wá ń pè yín lárugẹ, tó wá ń fà ní sinking ass yẹn, sinking raggedy ass, wrinkled ass. Ẹ má bínú o, èmi ò bọ́ba wí o, ṣùgbọ́n ọba kankan ò ní. From political standpoint, àti Rẹ̀mí ni o, àti ọba Ládọjà ni o, àwọn ò fẹ́ kí kọ́ ṣe open ranch. What political power ni ọba Ládọjà ní? Ó lè wí ìṣẹ̀kó bá bàbá Tinubu sọ kí bàbá Tinubu gbé gazette jáde, but wọn ò ní. Tán bá ní power wọn l'authority, ẹ̀yin tí ẹ bá mọ̀ òun nìyẹn. Wọ́n ní Rẹ̀mí Tinubu ó ní kí Donald Trump tún máa bọ̀, irọ́ ló ń pa, àgàbàgebè ni. Èmi náà lè sọ bẹ́ẹ̀ pé àìmẹ́lò ni mo ti ń sọ pé àgbé lẹ́tà, àgbé note verbal lọ sí United Nations. Does that mean pé nítorí pé mo kọ lẹ́tà ọmọ adá mi lóhùn? Political authority wo ni? Ẹ jẹ́ ayára wa ní brain ni. Tá a bá kí ń ṣe politician alọ́léèwé. Rẹ̀mí kú ṣe bí àlá Tinubu, you have no authority. O lè well the power lórí ọkọ ẹ o, kó máa pa wá o, kó máa jí wa lówó o. O ní political authority kankan tó máa lọ sí ìlú kan tó máa ní ìwọ ló fẹ́ lọ gbà wálẹ̀, irọ́ ló pa. Ọkọ ẹni kẹjọ forí lórí, kẹ́ fi kun lẹ́kùn, kẹ́ sọ fún gbogbo àgbáyé pàtí ready láti pín. Anything less than that, ìwọ pọ̀lọpọ̀ ẹ máa ṣègbé ni. Ẹ máa ṣiṣẹ́, àwọn alálẹ̀ máa yí dànù fún yín torí pé ẹ ń pa wá lẹ́kún. Olúrẹ̀mí ọkọ ẹ lè bí mi o torí wọ́n ti ọmọ 91. Mama tèmi náà máa pé 100 years this year. Ṣùgbọ́n tó bá bí mi lọ́mọ, ṣé wọ́n fẹ́ kí n kú sájò? Wọ́n máa fẹ́ kí n máa síkì, kí n má rí hospital lọ. Ní Amẹ́ríkà ń fún mi nìyẹn. Abẹ́rẹ́ ni, oògùn ni, omi ni, ẹ̀jẹ̀ ni, ọ̀fẹ́ ni mò ń gbà láti 27 years. What am I even saying? 99, 2000, láti 26 years. Ọ̀fẹ́, abẹ́rẹ́, ọ̀fẹ́, oògùn, òun ni. Abẹ́rẹ́, insulin mi nìyẹn o. Ẹ̀yin ọmọ Nàìjíríà ṣe rí. Insulin mẹ́ta lẹ́rí. Èyí tó wà nínú closet ó lé ní 90. Tí mò ń gún insulin. Ẹ̀yin ọmọ ìyá mi, àfi tí fẹ́ pa kúrò tàn jẹ láti 26 years tó ta ọ̀tá mi tí ń ṣèkì mi sọ kọ́bọ̀. Tí n bá wà ní Nàìjíríà mi ní last 1 month torí pé kí ni? Kò sí original oògùn. Tí n bá ní original oògùn, I will not be able to afford it. Nítorí pé kí ni? As pensioner 15,000 ni mò ń gbà. Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá, multi-billionaire, ọmọ Yorùbá. Ṣé ọmọ Yorùbá ògidì ni ẹ́? Authentic ọmọ Yorùbá àbí fake? Bàbá tiẹ̀ ti jíwó, wọ́n ti kówó lẹ̀ fún ẹ. Ó wá fẹ́ máa gun orí wa bàṣubàṣu.
gbogbo yín ẹ̀ ń ṣòṣì bí ẹran aṣẹ́wó. Ìwọ lè fi 30-40 million ṣe marriage fún ọmọ ẹ̀, ṣùgbọ́n o ò lè fún àwọn tó fi 20-30 years ordinary 10 million wọ́n ní kó fún wọn for the rest of their life. 10 million ni wọ́n lẹ́yìn mu champagne, but o ò lè fún wa ní 10 million. First bank ni mí o, master's degree ni mo gbé wọlé, mo lò ọdún mọ́kànlá ń bẹ̀, 15,000 lẹ́ ń fún mi. O ò dẹ̀ débẹ̀ kó review ẹ̀. Wọ́n wá lè fẹ́ settle àwọn pensioners ẹni 6.5 million lẹ́yìn fẹ́ fún wọn. Sọ fún mi nǹkan tí 6.5 ṣé 6.5 million ra lé ńgbà tẹ́ ń ta lé ní 30 million 40 million kí pensioner máa lọ sùn lábẹ́ bíríìjì. Ọ̀tẹ́dọ́lá oníkòmọ̀kòtọ́ níwọ̀ngàn ìkànnì ẹ̀. Inú mi dẹ̀ dùn obóbìnrin òbọ́kùnrin. Ọlọ́run máa yànnà gbogbo yín ni o. Ọlọ́run mẹ́yẹ bọ̀ lápò. And don't be naughty sí gbogbo yín lára. Ẹ rò pé lágbára ni. Mo ti sọ fún yín sẹ́, alágídí òun lọ̀gá alágbára yín. Tẹ́ bá lágbára tẹ́ lè pààyàn, tẹ́ lè gbé èèyàn mì, ẹ lè pa ẹ̀mí, ara lẹ máa pa. So nobody should be afraid of you. I am not afraid of you. Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá ìkànnì wọn náà. No wonder tó bá bàbá Tinubu ṣe. Wọ́n ní olè ló máa ń mú ẹsẹ̀ olè tọ̀ lórí àpáta. You are just as wicked as a narcissist as Baba Tinubu is. Ìkànnì gbogbo yín, but ẹ bọ́ Ọlọ́run lẹ́sẹ̀ gbèjì. Ẹ jẹ́ bótóbótó yánmọ̀yánmọ́ nù yà. Ẹ wojú mi dáadáa. I have nothing to lose. Mi ì nílé ní Nàìjíríà. Ilé àwọn òbí mi apọ̀ta ní bẹ́ẹ̀ bá fẹ́ lọ wo ẹ lọ wo. Ìyí tẹ̀yìn gan kọ́. Wọn ò bí pọ̀n ní baba ńlá baba yín rẹ̀ kó gbé sínú pósí. Ẹ mú nǹkan kan jáde. So ìyá lẹ̀ wo ni? Does that mean pé tí mi bá ní nǹkan kan kí tó jáde láyé? I am not a person. Martin Luther King Jr. Dr. Martin Luther King Jr. at 39 ló kú. Wọ́n jẹ́ kó achieve gbogbo nǹkan tó fẹ́ achieve. Ṣùgbọ́n lọ́la ọlọ́la America máa commemorate ẹ̀ ní. Ẹgbọ́n tí mo sọ fún yín. Dọ̀la ọlọ́la. Every third Monday in January, a máa gba holiday Martin Luther King Jr. Dr. Martin Luther King Jr. He had a dream. The dream came through. Ipe mi àtàwọn ọmọ funfun àjọ máa wà ní class. That was one of his dreams. It came to pass. Kí ni dream ẹ̀yin olórí burúkú yìí fún àwọn ọmọ yín àbí fún orílẹ̀-èdè yín àwọn ẹ̀yà yín? Kí ni dream wọn? Dream yín fún wa fún àwọn ọmọ yín. Ọ̀tẹ́dọ́lá mo kì í ṣẹgbẹ́ o torí mi máa 70 yẹn yìí. Mo mọ̀ pé bí 65 or 64 ni. Tó bá jábúrò mi màá bẹ́ẹ̀ sọ̀rọ̀ gidi. But ẹ̀ ń lọ church kí làwọn pastor ń sọ fún yín ẹjọ́ ń purọ́ tanra yín jẹ alẹ́ máa jẹ bótóbótó nù yà. Mi nídìí láti sọ fún kankan nù yín pé kẹ́ yíwà padà. Ẹ má yíwà padà. Those that know how to do good, keep on doing your good. Those of you that are wicked and nasty and mean, keep on with your wickedness. The Lord is coming with his reward. Ó máa san ẹjọ́ ọjọ́ fọlúkálukú wa gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wa. Bàbá Tinubu ẹ máa jẹ́ tiyín. Bàbá Fẹ́nifẹ́ bí Fẹ́nifẹ́re afẹ́ Babalọ́lá ẹ máa rí Ọlọ́run in camera. Bàbá Ayọ̀ Adébánjọ ṣe tiẹ̀. Ṣé ní kó ní Nàìjíríà náà ló kú sí? Ìgbà tá à ń pariwo fún ọkọ̀ jẹ́ ká gbà. Wọ́n ní restructuring ní sectional ní RIP náà ló gbẹ̀yìn wọn o. Bó ṣe máa gbẹ̀yìn yín náà ni. Nígbà tó lọ́jọ́ bá dé náà RIP lèmi náà ni. Ṣùgbọ́n RIP mi pẹ̀lú ijó ni máa fi dé heaven. Wọ́n máa jó àwọn áńgẹ́lì wọ́n máa gbé mi ni. Tẹ́ ẹ̀ bá lọ túbá kẹ́ lọ sọ fún Ọlọ́run pé ẹ ti ṣìṣe kọ́lọ́n kó dáríjì yín. Alálẹ̀ máa yí dànù fún yín ni. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Ó wà nínú Bíbélì. Surely they will gather together, but not by me. Whoever gathers together because of me, because of us, as Omo Yoruba, they will die for our sakes.
bí Ọlọ́run ṣe wí nìyẹn nínú Isaiah chapter 54 verse 15 and no weapon fashioned against us will prosper. No weapon fashioned design against our Omo Yoruba will prosper. And any tongue that rises against us, we condemn it by the blood of Jesus. You have not touched the bottom of the barrel. You are just parabolating the tip of the iceberg. Rẹ̀mí kú ṣe bí àlà ó pèrè lóbìnrin wọ́n ń pojú lówó àwọn ọmọ tó bá pẹyọ kan nù tiẹ̀ mo fẹ́ wo ohun tó fẹ́ ṣe ó pé ọkọ ẹ sílé kó sunkún sí lọ́rùn yí pé wọ́n máa lè ṣe mistake pàkan náà àwọn ọmọ yín wọ́n máa lè ṣe mistake rape kan náà àwọn ọmọ yín kan ṣe báṣubàṣu ó ń lọ káàkiri ó ń ṣòṣì sanitary pad ṣe gbówó náà orí ẹ̀ torí àwọn Fúlàní ẹ ti exchange ẹ kò sọpọlọ lórí ẹ sanitary pad ló ń lọ fáwọn high school ṣe fún wọn ní safety ẹ fún wọn ní textbook lọ́fẹ̀ẹ́ lófò sanitary pad wọ́n ni yá wọn olórí burúkú sanitary pad ló ń fún ọmọ school ǹjẹ́ ń róúnjẹ jẹ ǹjẹ́ ra school bus fún wọn tó máa lọ gbé wọn nílé tó máa drop wọn ní school tó máa dìrọ̀lẹ́ tó máa tún gbé wọn padà lọ́lé bọ́n ṣe ń ṣe fáwọn Amẹ́ríkà ó máa wà l'Amẹ́ríkà ó máa kàwé l'Amẹ́ríkà bí kí ni wọ́n pẹ̀lọ́pọ̀ ẹ ṣe ẹ wá ṣòṣì bí ara ṣẹ́wó ẹ wá gbé cocaine ẹ wá ta gamalini àbí kí lẹ́ ń tà l'Amẹ́ríkà kẹ́ tó wálé owó gbó owó kó owó ẹ̀jẹ̀ tẹ̀ ń lé káàkiri òṣì ti bá yín bí ẹran aṣẹ́wó òṣì ẹ máa tẹ́ni ó wá sí Amẹ́ríkà ó gba yìí kò sọmọ Nàìjíríà tó jáde tán wá welcome ẹ àfọwọ́n olòṣì tẹ́ ń fún lówó tán kì í sí àsìyín stinking dirty rubbish àwọn náà ló máa gbé yín wọ́n máa tẹ̀lé yín mọ́mì kò ní dáa fún ẹ ìwọ tó táwọn ọmọ tó bí ló fẹ́ ṣe mọ́mì àwọn kan you are mad ìwọ àtọkọ ẹ wọ́n ti ní Gabonese ní ọkọ ẹ bí ẹ tó bá ṣòṣì tán látọ̀dún mẹ́jọ àgbàdo bàbá náà bàbá ẹ lọ ẹ̀yin ọmọ àlè àtọkọ wa bàlújẹ́ kí lẹ fi yàtọ̀ sáwọn ọmọ Fúlàní ẹ̀ ń gbé wọn dì kọ́ máa pa wá ẹ̀ ń bribe wọn Gúnmi ń ṣoríṣi wọ́n wá ń dúpẹ́ lọ́wọ́ yín ìyẹn pa mí lẹ́rìn o wọ́n ń dúpẹ́ lọ́wọ́ yín bàbá wa tẹ́ ẹ̀ bá fi gbowó sílẹ̀ kò sí are you God kí ni Ìgbòho ṣe tẹ́ fi mú in the first place tí ò bá jẹ́ pé ẹ̀yà wèrè ìlú tí ò sí rule of law kí ni Ìgbòho ṣe he spoke his truth to power he spoke his truth to power tó bá jẹ́ pẹ̀lú torí wá pé ta ní rule of law ó yẹ kí gbogbo yín gbárùkù tí náà ṣùgbọ́n lórí burúkú ni yín bàbá Tinubu ẹni àná ni yín ṣé Jubrili of wherever tẹgbẹ́ wá tó wá ṣe carbon copy fún Buhari you can do anything evil you are an evil man bàbá Tinubu ibi ń bẹ lọ́wọ́ yín evil man ni yín I cannot put anything past you so ẹ mọ̀mọ́ fi gbòwó lẹ̀ bí àwọn ọmọ Yorùbá support yín àwọn kan support yín o èpè lẹ máa gbà kì í ṣe lọ́wọ́ èmi àwọn alálẹ̀ wọ́n ń ṣépè fún yín àwọn èdìdí ọ̀run wọn máa dè yín tẹ́ máa fi dé the edge of the precipice tó máa tì yín tẹ́ máa ṣubú ẹni kọ́ lẹ ti ń ṣubú ẹ ti ṣubú ń tọ́kì èmi ọmọ bí tó tún fẹ́ lọ o tẹ́ máa lọ yí kátàmbà ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kì í ṣe ní snow lẹ larí mọ́ kì í ṣe ní snow tẹ́ máa ní aneurysm brain aneurysm tó máa gbókùn yín dànù ẹ̀yin bàbá ibi ìkà ní gbogbo àwọn tó ń jó tẹ̀lé yín lẹ́yìn pé ẹ máa jó lọ àwọn ń wẹ̀ yín tọ́lọ̀ ń bá fún yín lẹ́gbàá méjì làwọn jẹ mẹ́wàá ń bẹ̀ torí kì í ṣe olè tó gbẹ́rù nìkan ẹni tó gbà dání lọ́wọ́ ẹ̀ olè lòun náà so gbogbo àwọn tó ń support yín pé kẹ́ máa jó lọ
nǹkan dáadáa lẹ̀ ń ṣe tán dẹ̀ rí pé ẹ̀ ń pa wá fúlàní ń pa wá ẹ̀ ń gbójú sọ̀hún ẹ̀ wá lẹ̀ fẹ́ rí bá ti ṣe ẹ̀ lẹ̀ fẹ́ lọ́rùn gbégbà níbo nìyẹn ti wá ṣálábòsí lọ́lọ́run ni ṣálágàbàgebè bíi ti rẹpọ̀ ọlọ́run ni ṣé ọlọ́run ò ní ọpọlọ ni àbí ojú ọlọ́run tó fún yín lójoojú ẹ̀ fọ́ ẹ jẹ gómọ̀ ṣáàdáyà ẹ bẹ̀rẹ̀ sí ní lọ kẹ́yà sí yín o kẹ̀kẹ́ tàbá tí àdá kẹ̀kí láfíkù rẹ̀ ṣì kò ní jẹ́ o bàbá Tinubu torí lórí òtítọ́ kọ́ lẹ́kẹ̀ tẹ́ bá kó ń bẹ̀ kẹ́ pa màálùú tẹ́ bá dẹ̀ pa màálùú ẹ mọ bẹ ṣe ń mọ àwọn tẹ́ máa mú kẹ́ lọ wẹ̀ inú ẹ̀jẹ̀ kò ní jẹ́ kọ́ lè jẹ́ tẹ́ bá wẹ̀ ìwẹ̀kúwẹ̀ tẹ́ ń wẹ̀ ẹ tún máa mú ẹ̀jẹ̀ yẹn sẹ́ kò ní jẹ́ fún yín bàbá Tinubu àti dé crossroads tí Ọlọ́run máa jẹ́wọ́ bó ṣe jẹ́ fún yín ẹ máa jẹ bàbá ńlá ìgbà èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ìwà ìtì rí nǹkan kan o nínú ìtẹ́ kó sí bàbá Tinubu ẹ ké wọ̀n ẹ ké omi á jáde ẹ̀ ní rí handkerchief ẹ ké ẹ fẹ́ kó omi jáde kò ní sí omi ẹ gbéra ṣánlẹ̀ gan tó bá yẹ máa ask for gamalin 20 ẹ̀yin ọmọ ìyá mi ọ̀rọ̀ mi ò jù báyìí lọ mo kò fẹ́ sọ fún yín ni pé àwọn wèrè tẹ́lẹ̀ fẹ́ bá ṣe tẹ́ fẹ́ dúró tì inú ṣáláńgá ló ń gbé yín lọ o inú ṣáláńgá ni bàbá Tinubu máa tì yín sí òun ní 17 oil wells bàbá Tinubu ní refinery kí ló ń pe governor of Lagos Babájídé Sanwó-Okú Sanwó-Ogbó òpònú bastard ó ṣẹ̀ṣẹ̀ fún bàbá Tinubu ní 213 billion owó kíni ó ní fún alpha beta kò ní beta fún kò lè beta fún ó san adúrú owó yẹn fún bàbá Tinubu tí a rí kankan tó ṣe kò sómi lẹ́kọ̀ọ́ kò sí títì tó dáa òjò ń gbélé lọ ń gbé èèyàn lọ wọn ò ṣe good drainage ó wá ń kólé bàbá Tinubu amukú mẹ́kọ ọmọ Gabọ́ọ̀nù ọlọ́run máa bọ́ọ̀nù yín dáhùn náà ẹ tí ẹ rí lè wá bàbá Tinubu ẹ wá láti Ghana ọ̀hún ní South Africa létí wá káwọn pẹ̀lú olóríire kan Gabọ́ọ̀nù abájọ tẹ́ ń hùwà bíi wèrè wọ́n ti Gabonize orí yín ẹ̀yin ọmọ ìyá mi inú ẹ̀jẹ̀ ọ̀rọ̀ mi ò pọ̀ lálẹ́ yìí o máa tó lọ sórí prayer line lálẹ́ yìí àwọn tẹ́ fẹ́ bá ṣọlídé tẹ́ fẹ́ máa fìdí ròdì burial ground ló ń kọ́ wọn ò kọ́ dáàmù wọn ò kọ́ schools wọn ò kọ́ lé iṣẹ́ 50 million alimajiri lè fẹ́ bá gbé Boko Haram 3.0 òun lè gbà dání ISWAP 6.0 Lakurawas 10.0 ẹ jẹ́ babaláyà àfi tẹ́ bá tí ọpọlọ yín bá jí tẹ́ bá reset ọpọlọ yín tẹ́ mọ̀ pé ẹ lè bá Fúlàní gbé àfi kó lókàlùkù kó lọ sílé baba ńlá baba ẹ̀ a ti gbéwé jáde a ti sọ fún UN a ti sọ fún NATO a ti sọ fún African Union ṣùgbọ́n ẹ̀yin kọ̀ ẹ̀ ń parọ́ ẹ̀ ń wá lọ́bí yìí sí káàkiri bá a ṣe ní pín Nàìjíríà nínú Nàìjíríà lè máa kú sí àwádìí máa lọ a lot of you will die under that guys pé ẹlẹ́ẹ̀ni lọ yẹn olùwádìí pa yín síbẹ̀ àwádìí lọ ìtàkùn tó ní kẹrin má wọ̀dọ̀ lọ́rọ̀ yín a máa wọ yín turuturu a máa sọ yín sínú omi Atlantic Ocean bí Ọlọ́run ṣe sọ King Pharaoh of Egypt sínú omi òkun pupa káàgbúrú ẹ̀ mọ́jọ́ lọ́la bọ́lọ́run ṣe máa ṣe bó ṣe máa yànnà náà a lot of you ni tẹ́lá àní lọ ẹ fẹ́ ká lọ ẹ tún wá ń dí wa lọ́wọ́ ẹ̀ ń pa wá ẹ ti ṣègbé o ọ̀rọ̀ mi ò jù báyìí lọ lálẹ́ yìí o ẹ̀yin ọmọ ìyá mi mo dúpẹ́ lọ́wọ́ yín mo yìn yín mo mọ̀ pé alẹ́ ti lẹ́ but I just can't sleep tí mi bá jáde mi ní rọrùn sùn
so ìbá yìí tí mo sọ ẹ tẹ́tí ẹ gbọ́ bí a ti bá tún dé lọ́la màá sọ fún yín. Yoruba Global Town Hall Meeting this coming Saturday February the 14th 2026 yìí láago 10:00 a.m. Eastern Standard Time 4 p.m. West African Time. Ẹ máa bọ̀ á gbọ́ bí ta bá dé o torí kí ni a máa lọ àwọn ọmọ Oòduà a máa lọ Yorùbá Nation a máa jáde lọ́wọ́ àwọn amúnisìn àwọn amúnipa àwọn oníjẹkújẹ onímukúmu oníkóborájá àwọn apanimáyọ̀dà àwọn ológì ní òru àwọn arósọmábalẹ̀ àwọn ìka ẹ̀dá onímọ̀kùmọ̀kùn onírádàràdà onírèdèrèdè àwọn ọmọ ìjọba ẹ̀rí tó ń wá pé ẹ̀yà wọ́n rówó wọ́n ń ṣe wàdùwàdù torí pé wọ́n rówó fi tọ́ wọn. Bàbá Tinubu tó bá jẹ́ pé lówó ni bàbá yín àbí middle income tẹ̀tí rówó rí ẹ̀ ní máa ṣòwò báṣubàṣu rádàràdà tẹ̀ ń ṣe ọmọ àlè nìyí wọ́n ti ní tó máa kúṣẹ̀ bá wọnú owó á máa tẹ̀ báṣubàṣu ni ṣàlìbẹ̀ṣẹ̀ ń ṣòwò ẹ̀ ń bíráàbì lẹ́yìn 9 million ẹ̀ ń fáwọn kan ní 150 million ẹ̀ rí pé ti yá wèrè tí gbogbo project basic project ẹ máa ṣe ní ìlú wà ńlẹ̀ ẹ̀ ń ra plane 150 billion olórí burúkú yín bàbá yín mọ́tò mélòó ni bàbá yín rà at least bàbá tèmi ogun Mercedes Benz tí ò bá ra Maserati tí ò ra plane mọ́tò wo ni bàbá yín gùn kó tó lọ ten fi 150 billion wá ten wéṣẹ̀ káàkiri ilé ayé èèyàn mọ́ àlè. ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sílẹ̀ tá a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.